gbọ́ ta ló ń parọ́ nínú Muyideen àtàwọn àáfàá tó ń ran Muyideen lọ́wọ́ tó ń gbé Muyideen síta ní gbogbo ìgbà àti bàbá Kola Olootu. Ọ̀rọ̀ Muyideen ti wá dojú ẹ̀ pátápátá ẹ̀yin èèyàn. Bàbá Kola Olootu ti fèsì ọ̀rọ̀ jáde nípa ọ̀rọ̀ táwọn àáfàá sọ wípé bàbá Kola Olootu ń parọ́ máwọn ni nípa pé ìyá olówó kan fún ìyá Muyideen ní 250,000 naira pé ó sì ti promise Muyideen láwọn nǹkan kan kọ̀ọ̀kan. Kí wọ́n gbé Muyideen Agbala Gabriel wá. Wọ́n ní kí wọ́n tó gbé Muyideen Agbala Gabriel wá dọ̀hún. Kọ́kọ́ lọ rèé gba ìre lẹ́nu ìyá ẹ̀. Wọ́n fi 250,000 ránṣẹ́ sí ìyá ẹ̀ pé kí ìyá máa fi ṣòwò. Ọ̀yá ẹ fi tinútinú fọ́mọ yín ládùúgbà tó bá ṣe wípé ìbínú yín ní tẹ̀ lọ́mọ yín. Ìyá ẹ̀ ṣàdúrà fún gbàrà tí wọ́n sì mú dọ́dọ̀ ìyá ẹ̀. Ìyá ẹ̀ ní Muyideen kọ́kọ́ ní ìdí oúnjẹ àsìkò àtàwọn vitamins ká àsìkò. Wọ́n gbé lọ síbítù wọ́n lọ yẹ̀jẹ̀ rẹ̀. Lẹ́yìn ìgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ tọ́jú lórí ẹ̀. Aṣọ báàgì ńláńlá méjì oríṣiríṣi ni wọ́n rà fún Muyideen Agbala Gabriel. Wọ́n ra jàlámíà ńláńlá àtàwọn aṣọ fún Muyideen. Pàápàá ọ̀rọ̀ lórí voice note tí Muyideen tó lu sórí ayélujára tá a ti ń gbọ́ tí Muyideen ti sọ pé òun nídìí 5 million naira kóun fi sí ṣọ́ọ̀pù tí Muyideen padà wá ń sọ fún gbogbo àgbáyé lọ́dọ̀ àwọn àfáà yẹn nígbà táwọn àfáà yẹn interview ẹ̀. Kẹ́hìndé yẹn náà ló tún wá lọ mímíkì ló tún lọ ṣe fídíò recording ló tún lọ ṣe audio recording mimic. Èmi kọ́ ni mo sọ̀rọ̀ o. Mr. Kẹ́hìndé yẹn à ń pe àwọn kan máa ń ṣe à ń pe àwọn kan ní mimic. Kò sí ohun ẹni tí àwọn yẹn ò lè lò. Àwọn yẹn ni Mr. Kẹ́hìndé lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí wọ́n lo ohùn mi. Náà ta ló ń parọ́? Ṣé àwọn àfáà yẹn ló ń parọ́ ni? Ṣé Muyideen ló ń parọ́ ni? Àbí bàbá Kola Olootu gangan ló exaggerate ọ̀rọ̀ yẹn ju bó ṣe yẹ lọ? Ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ lẹ́nu bàbá Kola Olootu nínú fọ́nrán ilé tó wà níbi tí àjèjọ wò. Evidence yapa nínú fọ́nrán yìí tí bàbá Kola Olootu fi síta àti voice note ti Muyideen àti account number àtorúkọ ẹni tó la account tán fẹ́ fi gba 5 million naira fún Muyideen gbogbo ẹ̀ pátá ló wà nínú fọ́nrán yìí. Ẹ̀yin èèyàn wíríwírí ọ̀rọ̀ jábọ́ lẹ́nu bàbá Kola Olootu wọn lẹ́ni tanná wádìí ọ̀rọ̀ báyìí òun ló fẹ̀dí ẹ̀ gbọ́. Ẹ̀yin èèyàn áfíkẹ́ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí torí bàbá Kola Olootu tún wá ṣe bẹ̀bẹ̀ wọ́n tún wá fi bounty lórí ọ̀rọ̀ yìí wípé ẹnikẹ́ni tó bá ti lè provide evidence wípé nọ́mbà tán fi send voice note yìí pé kì í ṣe nọ́mbà Muyideen àbí pé ẹni tó send voice note yẹn go relate mọ́ Muyideen àti pàápàá account number tó fi síta tó bá ti lè provide the evidence wípé kò kì í ṣe ẹni tó mọ Muyideen rí pé Muyideen ò mọ̀ nípa ẹ̀ then àwọn máa fẹ́ nìyẹn ní owó taba owó tó tówó ẹ wò àní fọ́nrán yìí ṣe nǹkan kì í sínú ẹ̀ ọ̀rọ̀ Muyideen àti àwọn àáfàá tájìjọ ń tanra wọn káàkiri lórí social media yóò lẹ́yìn yóò padà lẹ́yìn torí tí Muyideen fẹ́ gbà lórí ọ̀rọ̀ yìí mi ò tí ì mọ̀ ibi táwọn àáfàá náà ń drive ọ̀rọ̀ yìí lọ gangan kò tí ì yé mi àbẹ́mi mọ̀ pé bó pẹ́ bóyá òótọ́ ọ̀rọ̀ yóò padà fojú léde bóyá pásítọ̀ Agbala Gabriel ló ṣe mistake láti ran Muyideen lọ́wọ́ ni o àbí Muyideen gangan ló fẹ́ yọ lójú kòkòrò nínú ọ̀rọ̀ yìí àbáwọn àáfàá yìí gan ni user tí wọ́n ń use Muyideen àníṣe bó pẹ́ bóyá òótọ́ ó padà fojú hàn ẹ má jẹ́ ń rojọ́ jìnnà ẹ jẹ́ ń play fídíò yẹn báyìí ká jọjọ gbóhùn tí bàbá Kola Olootu sọnù ẹ̀ mo padà bọ̀ ká wá sọ̀rọ̀ lórí ẹ̀. a ní ń parọ́ sẹ́mi ni àbí Muyideen àbáwọn blọ́gà tí ẹ gbé lọ́wọ́ kábíyèsí Olódùmarè. Òkìtì kò ṣe é máa ta níwájú ilé ọ̀bọ bí ìgbà téèyàn bá ń pè níjà ni mo ní pé ta ni ń parọ́ ṣé Muyideen ní ń parọ́ ni àbí mi. báwọn àfáà tí ẹ gbé Muyideen lọ́wọ́ ní ń parọ́ ni ìdí tí mo fi ń béèrè ta ni ń parọ́ rèé o àfáà kan tí mo nígbàgbọ́ sí tí mo sì trust ọ̀rọ̀ ẹ̀ ó kó owó fún ìyá Muyideen 250,000 ta ló kó ràn ta ló lówó 250,000 yìí àfáà yìí sì padà sórí afẹ́fẹ́ pé òun ti jíṣẹ́ o ṣé lóòótọ́ làfáà yìí sọ wípé ìyá olówó tó kówó yẹn lẹ̀ ó sọ wípé káwọn gbé Muyideen wá ṣùgbọ́n káwọn tó gbé wá kó lọ gbàdúrà lẹ́nu ìyá ẹ̀ ìyẹn kan bẹ́ẹ̀ Ọlọ́run tó tóbi ju gbogbo ẹ̀ lọ ṣé
àáfàá yìí ní ń parọ́ ni àbẹ́mi ó sọ pé ìyá yẹn sọ pé kí Muyideen tiẹ̀ dùn rí lójú tí evidence ẹ̀ wà lọ́wọ́ mi lórí àwọn aṣọ jàlámíà tí Muyideen ń wọ̀. ẹ má gbàgbé pé kò mú kọ́bọ̀ kúrò lọ́dọ̀ Agbala Gabriel àti jẹ́ àti mú ló lè dé Bódìjà níbi tó ti lọ gbàárù tí gbogbo wa sì káàánú kúnlẹ̀ abiyamọ ń jọ́nà. sọ ti ní àwọn jàlámíà yìí ní pamọ́ tẹ́lẹ̀ ni ó kó pamọ́ ńgbà tí ń lọ́dọ̀ Agbala Gabriel àbí l'Agbala Gabriel ló ti rà á. àwọn jàlámíà tuntun tí ń wọ̀ yìí níbo ló ti rí i ta ni ń parọ́. ṣé lóòótọ́ ni Muyideen negotiate 5 million tí ó lóun nídìí 5 million òun fẹ́ fi gba ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ta ni ń parọ́. ọ̀dà ẹja sáré gbọ́ ọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ kì í ṣe pé kó tún lọ bá àwọn oní TikTok ó pé ẹnìkan ṣe báyìí ẹnìkan ṣe báyìí wọ́n tún máa fi ẹ́ lé kú sí ni òun. Send account number yẹn sí mi àbí ṣé lè tó send sí mi yẹn ni. ok mo ń bọ̀. ok kò sí wàhálà. ok no problem we will see what we can do about it. Oshigo. How many minutes, sir? Ta ló sọ̀rọ̀ lábẹ́lẹ̀ yẹn? Ẹnìkan sọ̀rọ̀ lábẹ́lẹ̀ ń bẹ̀ yẹn. ẹ̀rọ̀jà àbòpò lọ́ọ́lé olóró Muyideen sọ wípé ohun kọ́ ni wọ́n gbọ́ nínú kínní yẹn o. ẹ rí i pé Nàìjíríà ti bàjẹ́ wọ́n ní wọ́n mìmíìkì Muyideen ní àwọn kan tó jẹ́ pé tí wọ́n specialize lé lórí ni ká máa mìmíìkì tí wọ́n bá ti mìmíìkì ohun èèyàn báwọn ó ti dọbẹ̀ nu. àwọn ní wọ́n ní wọ́n mìmíìkì ohun Muyideen kábíyèsí Olódùmarè ṣé lóòótọ́ wá ni àbírọ́. ṣé ẹ rí mo fẹ́ gbéṣẹ́ kan fún ẹ̀yin àfáà tẹ́ ẹ gbé lọ́wọ́ yẹn àti ẹ̀yin bloggers tẹ́ fi ń sí péèjì tẹ́yìn fi ń jẹun lọ́mọlọ́mọ ọmọ nǹkan kan a tún ti ń gbé ọ̀ràn lọ́wọ́ wọn ó sì gbá wọn ṣàwo ọmọ ọlọ́mọ ẹ̀ ń bá fọmọ ọlọ́mọ pawó wọn fọmọ tiẹ̀ náà pawó lágbára Ọlọ́run. iṣẹ́ tí wọ́n gbé fún yín ní ìsinyìí ẹ̀ mọ́ nọ́mbà tí ẹni tó mìmíìkì ohun Muyideen fi sọ̀rọ̀ ẹ béèrè nọ́mbà yẹn kẹ́ ẹ lọ béèrè BVN tí wọ́n fi ṣe tí kì í bá ti ṣe Muyideen lónìí ìyẹn ní bí ìgbésẹ̀ fún yín lásán o iṣẹ́ tí mo gbé fún yín yìí ó lówó nú o. sẹ́ẹ̀rí tẹ́ ẹ bá wà lọ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá pé Muyideen ló ní nọ́mbà yẹn ẹni tó ní nọ́mbà yẹn ẹ mú ẹni kọ́lọ́pàá bá yín mú kí wọ́n bá yín béèrè lọ́wọ́ ẹ̀ bó o ní ṣe mìmíìkì ohun Muyideen Agbala Gabriel ìyẹn ní màá wá fún yín lákàá nọ́mbà kan 05214355331 0521435531 Adelakin Kazeem Akanni ló kọ ẹni tó ní àkáǹtì yẹn GTB làkáǹtì yẹn ẹ nídìí láti mú ẹni yẹn o àwọn tí ẹ fẹ́ múnú o tẹ́ ẹ bá ti mú wọn àwọn tí mìmíìkì ohun Muyideen nìyẹn o tẹ́ ẹ bá mú fóònù nọ́mbà tí wọ́n fi mìmíìkì ohun Muyideen tí èso òun lónìí tẹ́ ẹ sì mú ẹni tó làkáǹtì yìí tó lòun ọmọ Muyideen rí àlọ́ àbọ̀ yín èmi ò fún yín 1 million owó òrìn ojú gbangba wálé àwọn mo ti ń sọ yìí o lójú gbogbo àgbálá ayé mo ti ń sọ yìí o ẹ parí ìwádìí yín ó tó dijọ́ mẹ́jọ kẹ́ ẹ wá gba 1 million tí n bá ti fún yín 1 million tán káàsì èyí sì tún wá tọrọ àforíjì lọ́wọ́ yín pé ẹ má bínú o ahọ́n ló gbé mi o tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ tán ẹ má bà ńjọ́ mẹ́jọ kẹ́ ẹ wá gba 1 million ọjọ́ Wednesday láago 10 sáago 12 ọlọ́mọpòkù ní sọ̀rọ̀ ọlọ́run sọ wa jùgbà náà lọ. ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí èyí èèyàn àwọn ìbéèrè kan tó wá ń tapátasẹ̀ nínú tèmi àkọ́kọ́ ni pé
jàlámíà tí Muyideen wọ̀, àwọn designer jàlámíà tí Muyideen wọ̀ níbo ló ti rí wọn? Nígbà táwọn àáfàá claim pé ìyá olówó ò gbé báàgì aṣọ fún Muyideen, ok ṣáwọn àáfàá yẹn ló raṣọ fún Muyideen? Níbo ni Muyideen tí ó tó lọ ru igbá àárò ní Bódìjà lọ́jọ́ tí ìṣù yìí bẹ̀rẹ̀, níbo ló ti rówó designer jàlámíà tó ń wọ̀ káàkiri lọ mọ́ṣáláṣí ní ìsìn tí wọ́n ń wọ̀ tó ń wọ̀ tá a sì ń rí lórí ayélujára, bó ló ti rówó ra jàlámíà? Kí tanitani ó má tanra ẹ̀. Mi mẹ́ni tó ń tanra wọn nínú àfáà àti Muyideen. Ọ̀rọ̀ yìí tojú sùyàn ẹ̀yin èèyàn. Secondly, ṣé lóòótọ́ ni pé wọ́n mimic voice Muyideen? Ṣé lóòótọ́ ni pé wọ́n mimic voice Muyideen ẹ̀yin èèyàn? Ǹjẹ́ voice tá a gbọ́ nínú voice note yẹn ǹjẹ́ ó jọ pé wọ́n mimic ẹ̀? Lóòótọ́ Muyideen wà nípò pé kéèyàn ó ràn án lọ́wọ́. Àmọ́ ṣé wá yẹ kí Muyideen náà wá máa lo opportunity kó máa fi tarnish image Pastor Agbala Gabriel? Táwọn àfáà yìí bá fẹ́ tọrọ owó fún Muyideen, kán tọrọ owó fún directly. Yorùbá ní san láàrin ajé ló máa ń mú ní pẹ̀kọ̀rọ̀. Tó bá fẹ́ tọrọ owó fún Muyideen, kán tọrọ ẹ̀ directly káyé mọ̀ pé wọ́n ń tọrọ owó fún Muyideen. Tó má sì fẹ́ wá fún Pastor Agbala Gabriel, kán wá fún directly, kán yé pẹ́kọ́nà. Àmọ́ gbogbo pé ẹnìkan ló lọ mimic voice Muyideen, ẹnìkan ló mimic voice ẹ̀ tó wá send voice note yẹn síta. In my own personal opinion, irọ́ pátápátá ni gbogbo ẹ̀, kò possible. Nobody mimic Muyideen. Muyideen is just being greedy, and àwọn àfáà yìí God, they are not ready to tell Muyideen the truth. Wọ́n ṣe tí àti sọ tòótọ́ fún Muyideen, in tó bá fẹ́ gangan ni kó sọ. Because èmi ò mọ gbogbo ọ̀rọ̀ tí gbogbo àwọn méjì gbọ́n jọ ń parọ́ fúnra wọn pé ẹnìkan ló mimic Muyideen. Ta ló mimic Muyideen? Irọ́ ń parọ́ fúnrọ́. Àánú Muyideen ló kàn ṣe mí nínú gbogbo issue tó wà lẹ̀, because kò mọ̀ pé they are using him ni wọ́n ń lò òun ni. Wọ́n ń lò ní ẹni tí ò mọ bí social media ṣe ń work, ẹni tí ò mọ bó ṣe ń lọ. Ó wá àlọ́ wọn kan máa lò. Mo fi wọn ló ṣe máa sọ wípé àgbà ò kọ́gbọ́n náà ṣá. And a fool at 40 is a fool forever. Muyideen pẹ̀lú ọjọ́ orí ẹ̀ ṣé kò yẹ kó gbọ́n kó mọ̀ wípé wọ́n ń lò wọ́n ni? Ó lágbára wẹ̀yẹ èèyàn. Kí lè ròyìn náà lórí ọ̀rọ̀ yẹn, máa bá mi fi sí comment. Ẹ má gbàgbé láti máa bá mi subscribe kẹ́dẹ̀ máa follow channel Digi Naija Television. Ẹ like video yìí kẹ́sì máa bá mi fi sọ̀wọ́ káàkiri sórí ayélujára kó máa lọ lórí ayélujára káàkiri. Ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.